مثل محمد فإنك عندي لست مثل محمد. اللهم صل على روح سيدنا محمد في الأرواح صلى الله عليه وسلم. صلي وسلم يتمنى يقوم على جسده في الأجساد صلى الله عليه وسلم. صل وسلم وبارك على قبره في القبور صلى الله عليه وسلم. اللهم بلغ روح سيدنا محمد تحية والسلامة صلاة ترضيها وترضيه وترضى بها عنا يا رب العالمين. سلامي على وجود محمد ومن كان نورا قبل آدم مصفرا لو سجدت كل ملائكة إذ رأوا على وجهه نور النبي مكررا يسجد له وتكبرا. gbogbo ìjì wa tá a wà níbí tó ṣe pé tó gbé wa náà nífẹ̀ẹ́ ànábì Muhammad àwọn tó ń yí òǹgbẹ ti sùn. ọ̀fẹ́ kọ́lọ̀ yìí ọkọ̀ ló bàlójẹ́ ìbéèrè. ولما حوينا بك لو أردت سبيلا. ẹ̀ṣẹ̀ tó wá ṣẹ̀ ọ̀fẹ́ kọ́lọ̀ ń parẹ́ lónìí tí ò ní dọ̀la. على خير الأنام محمد. olùwọ̀ tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tí ẹjọ́ jòkó má jẹ́ kó yóò gbọ́ àná ìjọ lọ. sẹ́mi ni wọ́n ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi omi ó dákẹ́jú tiẹ̀ lọ. ẹ̀yin mo rẹ̀ dá wá. واحذر هديت بأن تكون بخيلا. arábìnrin àlọ́ yòówó jẹ́. àwọn obìnrin ti fẹ́ gba kòkínní bá a. Ànábì Muhammad wallahi ya Yasin mithluka lam yakun fil alamina wa
lónìí kí n ṣe wáàsí àbí kí n sọ̀rọ̀ ànábì Muhammad ẹ̀mú kan ara ìkànnà bí wọn. صلي على خير أنام محمد وحضر ديتا. ẹ̀yin obìnrin yẹn wí tí kí n bọ́ sọ́dọ̀ náà ẹ̀yin ọkùnrin wí tí. صلي على خير àwọn ọkùnrin kì í ọ̀nà kókèlè wọn tó wù ú. أنام محمد وحضر ديتا. ọkùnrin tiẹ̀ sọ́jákè obìnrin ló bí a. òkú ni wá lára bàbá inú ìyá láti dára yìí bẹ́ẹ̀ bá ní kò ní tóbi ẹyẹ yóò jìyà yóò bọ́ ọmọ rẹ jẹ. صلي على báyìí ló bí sí tó kò jábọ́ sọ́wọ́ inú obìnrin náà ló gbé. خير الأنام محمد ẹ̀yin ìyá wa ẹ̀yin lẹ́sẹ̀ kò kínní. وحذر ديتا yàsí. بأن تكون بخيلا. yìí bá dẹ̀bi wá. yàsí. بأن تكون بخيلا. صلت ملائكة السماء على النبي. yàsí lọ. والله صلت ملائكة السماء على النبي والرب صلى واصطفاه خليلا. والرب صلى واصطفاه خليلا. قربه وقربه وسماه حبيبا. وأعتق من شفاعته رقابا. anabi tiwa Muhammad صلى الله عليه وسلم. ta torí ẹ jòkó lè ní. tuntun bá yẹ tí wọn bá tẹ̀lé kálẹ̀ bí àgbà kò yẹ kó sùn. o ti gé ẹ̀jẹ̀ lómi. gbogbo tó ti sọ́mọ́ bá ní funfun ní sùn àfi bí èdè. أراك بطول الليل ويهك نائما وغيرك في محرابه يتهجد. ọlọ́run tó mú ànábì wá. صلى الله عليه وسلم. kì í sí ni mo àwọn júwèé yìí lọ́dọ̀ gbúlgbùl. أراك بطول الليل wọ́n gbára lọ fà gbàgbàgbà kí n tó wá bí mo sì padà lọ sí òmùarán nìyẹn. أراك بطول الليل ويحك نائما. ẹ kọjú sí mi. kí ló bí ọ̀rọ̀ ànábì Muhammad. bàbá lábẹ́rẹ́ mò ń bọ̀. agbára ọlọ́run pọ̀ gan. kò sí fojú dá. tó bá ti wá bínú pẹ́rẹ́ yóò pàyẹ́rẹ́. tó bá bínú pẹ́rẹ́ àtúnṣe náà. ó wà lórí àgbà tó rí bẹ́ẹ̀. ó yẹ kí n ní tí ó mójú mi tí ó máa fi pè mí. ó yẹ kí n ní radiétọ̀ pé tí agbára bá gùn mí tí a bá ti taari ẹ̀ sí mi. kódà ntọ́lọ́hún ò ṣe rí ó ṣe ń gbà tó dá ìnáwó. inna Allah tabaraka wa ta'ala khalaqa nura Muhammad min nurihi. ọlọ́run ti bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ àní túyìn ẹni ká bá yìí kò sí nípa àníyàn jòkó gọ́mọ̀nì wòlé ọ ṣùgbọ́n last one. وقربه وسماه حبيبا وأعتق من
شفاعته رقابا وقربه وسماه حبيبا owó dàmọ́lé ànábì Muhammad wọ́n ní àkàlìkì gbogbo tí mo fi jọ́lọ̀ ni mo fi dá ọ. ẹ̀yin bá níbi jèrè. وسماه حبيبا ọlọ́wọ́ wò wọ́n lè bá ọlọ́wọ́ wò pẹ̀lú ojú tó ju ojú lọ ojú tí ṣe bí ìdí a ìmọ̀lẹ̀ wa làágùn àágùn tó kán láàrin níbi dáwọn anábì ọlọ́jọ́ kù. ẹ dákun kájú nǹkan lọ. سبقت نبوته وآدم طينة. méjì mi nínú sẹ́tọ́ àgbẹ̀rẹ̀ gun jìbìrì lẹ́ẹ̀kan rí anábì sì kọjá rẹ̀ anábì náà ó lè mí dájú ààrùn ojú ọ̀nà ó lọ́nà wo ni ó ní níbi ẹ̀rẹ́ àràṣẹ ọlọ́run ó ní mọ́lẹ̀ tó wà tí máa bú de every 70,000 years ní jáde ó lábẹ́ ètò sojú ti jáde gba 70 tó bá pé 70,000 ní jáde ó tó wá jáde gba 70 abọ́dẹ̀ ti dẹ́ sàkàrí èmi náà ní mọ́lẹ̀ tẹ̀ bá èmi àtọ́lọ́ ti nà ju ẹ̀ tí ì máa bẹ̀. سبقت نبوته وآدم طينة. bàbá náà bẹ̀rẹ̀ mọ̀ ń bọ̀ ọ̀rọ̀ anábì Muhammad. وله الفخار. gbogbo ọjọ́ ìbí ànábì tí o bá ti sọ pàtàkì ànábì Muhammad ẹ túká mẹ́ olè ni wọ́n. because ẹ gbọ́dọ̀ jẹ́ ọmọ orílẹ̀ èdè torí èdùkú. Ọlọ́run ti pa ayé rẹ̀ tí ò níyì. ìjọ ànábì Nuhu gbogbo ìtẹ́lẹ̀ tó lọ́n fi pa wọ́n rẹ̀ wọ́n náà máa ṣe lónìí. ìfẹ́ ànábì ló fi pa ayé rẹ̀ mọ́. ìjọ tiẹ̀ ìmù nípa wọn rẹ̀ mo wo tiẹ̀ mọ́ wọn náà ẹni tí o bá ní nǹkan mẹ́ta yóò ṣòfò ẹni tí o bá ti lẹ́ni tí ń tijú ládùúgbò ọ̀tíjú ní kankan wòlé ní ọ́ adéfílẹ̀ kò fò ní òsì kan ó gbọdọ̀ náà nǹkan tó bá ń jà lọ́wọ́ tí a bá yọ bá ojú tì ní kọ́ sábà wọn ọwọ́ gbọdọ̀ lẹ́ni tó o bẹ̀rù bí ẹ má fẹ́ tó o mi sùn ọ sì gbọdọ̀ lẹ́ni tó ń tijú ẹni tó fẹ́ fá tó fẹ́ dẹni ọ̀wọ́ lọ́dọ̀ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni òsì láyé wọn láyé fi dojúrú ọ̀njà lọ́wọ́ ọkọ rẹ̀ yọ ọkọ sáré orí gbọdọ̀ bá mi bẹ́ẹ̀ orí kí ni ó sì kó máa bọ̀ àlàfo wákàtí wọn ti kọ́ orí fún ọ ẹni tó fi ọkọ lórí ẹni kó máa bọ̀ ọ ti jú ẹ gbọdọ̀ lọ́wọ́ ti jú ọmọ rẹ̀. ọgbọ́n máa yá lọ kí ló kàn mí. وله الفخار على جميع الناس. àti kí ànábì Muhammad sallallahu alaihi wasallam. àwọn èèyàn mú rẹ̀. ẹjọ́ ànábì tó tọ̀. ó wá ní kọ́mọ ọ̀dọ́ rẹ̀ kọ́ lọ dànù èyí wà ló dé lójú ẹsẹ̀ ó lọ ti dàtọ̀ ó ní mi ó dàtọ̀ rẹ̀ ó ní mo mú mi kí ló wá débi ìtọ̀ mímú ó ní kí ló wéṣì lára rẹ̀ níbi lọ mú tọ́ ní gbogbo àárẹ̀ tí pani láti inú kò tó mú ọmọ láyé. وله الفخار. ànábì nígbò tẹ máa ń fi ìwó fà tó bá ní kẹ́lẹ́ kẹ́lẹ́ ọ̀dọ̀ ẹ̀jẹ̀ lóyún bá mú ẹ̀jẹ̀ ànábì kí ló dé tó fi mú ẹ̀jẹ̀ nínú ń wà dé ẹ̀jẹ̀ nínú ó ní lọ lọ́n dé wọ̀ fún ọ ẹ̀jẹ̀ mi ti wà nínú ara rẹ̀ سبقت نبوته
لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. Nígbà tí ma Nabi Musa ma lọ, ló tẹ̀ ká sí oṣù, Ànábì ti dé nù. Sùwà pàkàtọ̀ yóò bá Nabi. لو فخروا Wọ́n sì gbà tó jọ bá pẹ̀yẹ, kí ni sí ọ? على جميع الناس Ṣùgbọ́n ilé ìgbà tí Ànábì Muhammad. ولو فخروا Látàkùn ti fẹ́ nípa Nabi ti dé nù. Kódà ló wá kà jẹ́ òwe, náà rántí tí ń bọ̀ ọ̀nù jẹ́. Yóò mọ̀ dìdùnú nísinsìnyí. جاء الحبيب Wọ́n mọ̀ Nabi Musa ma lọ. إلى الوجود يتيما Màláíkà kan wá jókòó. Màláíkà tó yẹ kó ní 120,000. Ìmọ̀lẹ̀ náà ti fi wá lọ. Ànábì Jibril lọ. Anta alladhi أنت الذي لما رفعت إلى السماء bika بك قد سمت وتزينت سراك أنت الذي لما توسل آدم mẹ́lẹ́mìí. من ذنبه بك فاز وهو أباك وبك الخليل دعا فعادت ناره Bárídá بردا وقد خمدت بنور سناك أنت الذي لولاك lawlaka. ما خلق امرؤ كلا ولا خلق الورى لولاك أنت الذي فينا سألت شفاعة Màláíkà yóò wá tàbárádà. Ẹgbẹ́ kẹ́kọ̀ọ́ yìí, àfa mi jókòó. Ojú mi ti sáré kára dàrọ̀. أنت الذي لما رفعت إلى السماء Ọlọ́run náà sì dìde kí Ànábì Muhammad. Ẹni tó ní ma ṣe ní sọ́dọ̀ náà jẹ̀bi. Ọba fìyín lẹ̀kọ́ sí ti. Ó dá tí mi gbọ́ orí ni bí gbogbo agbára tí mo fún ọmọ gbà. Oní tí yẹn lábá ń bọ̀ tó ọ̀pá dìde ọ̀rùn pọ̀ sábà rẹ̀ jẹ́ bàjẹ́. Òun kò ṣe rẹ̀ bẹ́ẹ̀. Ìmọ̀lẹ̀ Ànábì náà dìde fún mi. Kò sí ti ń dájọ́ orí nọ́mbà ayé rẹ̀. Mo fẹ́ yẹn bá jẹ́ láyé rẹ̀ dùnìyà kàmá àǹtàfíì. Ayé rẹ̀ ni tó ọba ní ṣèyọrí. Tó ọba aláṣeyọrí àgbàlagbà lágbà ni ọ. Wọ́n máa rán sẹ́tọ̀ọ̀fì kù ni. Bọ̀dẹ́ ẹ bá rọ ní sáàgì. Tó ọba dàgbà nù. Bọ̀dẹ́ ẹ mú kọ́kọ́rọ́ náà bọ̀. Sọ dàgbà nù. Tó ọba dàgbà wọn nílé bí ọ̀sẹ̀ ni. Bọ̀dẹ́ ẹ bá fọ mọ́tò wọn fẹ́ lòdì. Nígbà tí bọ̀dẹ́ kùn ni. بك قد سمت Wọ́n sì lọ dàgbà. Àmàlà ọlọ́mọdé ìwọ̀n lọ wá. Ọ̀ dàgbà náà nù. Àmàlà ọlọ́mọdé kò ní wá ká. Ọ̀ dàgbà nù. Sọ̀rọ̀ tó dòkó tí wọ́n ṣe àwọn bàbá rẹ̀. Ogún ọdún tá a ti ní dírẹ́bà, Adémọ́tì di ọ̀gá tí ó máa wà. Ọgbọ̀n ọdún tá a ti ní gateman, Adémọ́tì di ọ̀gá tí ó kò ní. Ìlọ́dún òde láyé àmúwọ̀ lọ́sẹ̀ ní rẹ̀. Yá fi yẹn lẹ́yìn. بك قد سمت Ìmìlẹ̀ ń rú kábí ọjọ́ orí. Ọ̀bẹ náà ká yèrè dà. وتزينت لسراك Ọjà náà fámílì ọ̀hún sí ní ẹ̀yà àgbàlagbà 50 orí sí. Ọmọ kan wá lórí òrìn ẹ̀jẹ̀ wọ́n ní 10,000 wá sáré sàn. Bàbá yín tó kù. Bẹ́ẹ̀ fi tiẹ̀ ṣe kù lẹ́ kù sí. Báwo ló jẹ̀rọ? أنت الذي لما رفعت إلى السماء بك قد سمت Olùgbé ló ti bẹ́ẹ̀ sọ̀rọ̀. وتزينت سراك Olùgbé ló kì í sọ̀rọ̀. Yorùbá ló bí jákèjá rẹ̀. وتزينت سراك Mo kí bàbá aláàjì àgbà. Kí aláàjì àgbà lọ ṣe ààrẹ bàbá àgbà ìyàwó àfáàní aláàmú kí wọ́n lè ṣaláàtì. سلامي على أهل العلوم فإنهم
mo kí bàbá wa ẹ́míà okùn méjì okùn ẹ̀ka tó kilẹ̀. نجوم سمائه mo kí bàbá tiwa TNT tiwantiwa bàbá wa Imam Agba jẹ́ àlùbáṣírù البشير مبشرا بقدومه فملئت من قولي بشير سرورا تالله لو قنعني بشير بموجتي لوهبتها ورأيت ذاك يسيرا mẹ́ta آمين 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 يا الله سبقت نبوته وآدم طينة mo kí bàbá wa lábẹ́ mi له الفخار ntí Ọlọ́run ní kí wọ́n jẹ́ ti lónìí ẹ̀yin lè dọ́lọ́wọ́ gbé síbò mi. Owó sheikh tí o bá ṣe tọmọ kí o rẹ mọ́sẹ́gbẹ́ ọmọ èdè yẹn kọ́ ọmọ rẹ tó hàn ọkọ̀ ló ti parẹ́ ọmọ kí o ní fi àfa hàn ìwọ lọ káàsì nípa mọ́tò ní ọmọ rẹ tí ẹ bá sá tí o bá jẹ́ kọ́ tó bá jẹ́ tí o bá fi mọ̀ ọ́ fọ́mọ ọlọ́mọ kó dẹrú ẹ̀ ọmọ ọlọ́mọ ní sinmi ọmọ rẹ pọ̀ tó ṣe pẹ̀lú ìbá àkìlì lọ gbọ́dọ̀ sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ ní wọn gbígbé ló fọ́ kò sí ṣéwù tó ọmọ rẹ máa ń sin tààràtààrà wọn ò dòde kó kú kó wọn sọ láàrin. له الفخار ọmọ ọlọ́mọ ní wọn ọ̀rọ̀ kiri ká ọlá ọmọ ọlọ́mọ làá fi sọ lálẹ́ ní níyì ẹ̀jẹ̀ wà mí tẹ̀lé tó jẹ́jẹ́ kó pamọ́ bóyá kọ́ ọmọ yẹn tó wojú rẹ̀ ti kú ẹ̀kọ́ ọmọ ọlọ́mọ kó dé yẹn kó máa dá nǹkan jọ sílé yín. ndéjọ tí ń kó nàrẹ dọ́mọ rẹ kó nàrẹ rí èyí tí ń kó wọn ẹ̀jọ̀ náà ni ọmọ ọlọ́mọ ní ó kó nàrẹ dábìlẹ̀. وله الفخار على جميع الناس bàbá lábẹ́ mi. ولا تقطع أخا لك إن بدم tọ́ba tiẹ̀ ní mòrí ní tiẹ̀ bá ṣe ọ́ má lè dànù mánéèjì wọn náà lọ́ọ́ jèrè wọn. لا تقطع أخا لك ṣé kìí ṣe pé gbàdé ń tẹ̀lé káwọn ọ̀sẹ̀ onílẹ̀ sí ma kò sí mòrí nílẹ̀ tó lè ba yẹn lọ́dọ̀ sí mi ẹ̀mí rẹ̀ kún díẹ̀ yóò mánéèjì rẹ̀ olè rẹ̀ tẹ̀ jẹ́ lónìí lónìí tẹ̀ fi kò náà yẹn sálárì oṣù mẹ́fà ló nínú. ولا تقطع أخا لك عند ذنب kò tún ní kálọ̀ yín máa kó náà yẹn lórí wọn náà o. ẹ wá wo iye kí wòlíì rẹ̀ tó kú ọ̀dà ẹ wo iye òkòlù tẹ́ gbà èwo lè dá bí inú bẹ ọmọ ẹni máa dúró lọ gbà wá kájọ náà ni. wọn kò pamọ́ yóò jì ọ wà ń ṣe bẹ́ẹ̀ àárín orí mi ni sẹ èmi mú náwó yìí ìṣèǹbá. فإن الذنب يكفره الكريم àwọn obìnrin yorùbá nàbì má. mo kí àtàwọn àgbààgbà tẹ́ ẹjọ́ ń bẹ èyí tẹ́ tọ́jú ànádò ní. kọmọdé wà sí fún ọ sí nǹkan òróró gbogbo tí ó di oyè ọlọ ti pa àtàwọn tó dàgbà àwọn fèbè pa ọmọ kí òrẹ́ wọn níyàn nígbà tó máa kó lẹ abirùn àpọ̀ kálukó máa sunkún bá a ṣe máa ní ohun àṣọ bá a ṣe máa ní ohun orí. wọ́n kọ́ ni wọ́n ní lálùbáríkà wọ́n náà fẹ́ wo orí sunkún. ولا تقطع أخا لك عند ذنب mo rò pé ẹni wá sọ̀rọ̀ ni. فإن الذنب
Go ahead. Go ahead. الذنب يغفر الكريم. Ó kà mí lára àwọn obìnrin Yorùbá nẹ́bí wá. Wọ́n kí Sheikh Abdul Wahab. Wòhù. Ntọ́jẹ́ kí ẹ jòkó dáadáa fi ṣéwù yín pamọ́. Ẹlòmíì ara àtàtẹ̀ ó fi ṣéwù rẹ̀ pamọ́. Ọdún kan pa transformer rẹ̀ ni. إذا رمت العلوم بغير شيخ. Bí mo ṣe dé ẹ wá lọ kí ṣéwù ẹ wá lọ kí ṣéwù súnrọ̀ yín ìhàn yín ẹ wá gbé sábẹ́ àfa yín ẹni mẹ́rin sáka àfa tó tó kù òní ká mi ní tó jẹ́ àfa ọdún òní náà mo tẹ bọ́tì rẹ̀ pa apanalé rẹ̀. إذا رمت العلوم. Ọlọ́run kí ni máa sọ̀rọ̀ kí n má dàpọ̀ àlájá àgbà ọlọ́mọdé lùmọ́nù gbogbo ọmọ kí o tí o bá ti gbé àfa rẹ̀ kárí ó lùmọ́nù. Kí ló ṣe é tọ́ba ní kàràmọ́jà àfa rẹ̀ lọ́kọ́ bí o bá sàkà kò lè sóni. Àwọn ní kàràmọ́jà àfa rẹ̀ lọ kò burú ṣùgbọ́n ní ìjì bàbá rẹ̀ lọ náà sọ́dọ̀ bí èsì bàbá rẹ̀ àtìyá rẹ̀ ti ń gbálẹ̀ ọjà tí wọ́n wá di aláàjì ọ̀sẹ̀ pé màá mi nù tòtí bí ṣe ń rìn di alákàn ọ̀ lè gbé pamọ́ ọ̀ wá gbé ṣé wù rẹ̀ pamọ́ ọ̀dọ̀ ti hàn bàbá nǹkọ́ ńlẹ̀ rẹ̀. ضللت عن الصراط المستقيم. Kódà táwọn tó ṣe mọ́rí ìbí tẹ́ gbọ́ tẹ́fà tó lọ dúpẹ́ ẹ̀tún pé kọ̀m̀pìtì yẹn lọ. Ẹ̀tún lọ fi dúpẹ́ pé ẹtì ẹ̀wá ẹ̀ rán yàn. Ní bá náà ojú yóò gbọdọ̀ kúrò. Supreme ní Sheikh. Kí ló bẹ́ẹ̀ ṣe fún ọ tí ó dùn ọ́? Ọ fẹ́ jẹ àjẹkùn yà. Ṣé mo ní wá sọ̀rọ̀ náà? Abbas mo kí n. Bọ́ọ̀lù àwíjẹ rẹ̀ kí إذا n tó. رمت العلوم بغير شيخ. Bàbá wa ní abẹ́ mi. Ẹ ti sọ̀rọ̀ ànábì méjì. Kí wọ́n kàràbọ̀ wá sí. Àti ìbẹ̀rẹ̀ wá sí. ضللت عن الصراط المستقيم. Àgọ̀rọ̀ wíìdà. ضللت عن الصراط المستقيم. Ṣé wọ́n bẹ̀ ọ́? Mo ti ní. Ìbára ọ̀gọ̀. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pàdé bí ìjọ mi. وما ملكتني في وراء أبدا يد. Tá a bá dákọ̀ ìfẹ́ ànábì. Ẹ̀yin mi ẹ káre jì ẹ káre obìnrin. Ẹ̀yin nìkan lẹ̀ sùn. Ẹ ti ṣe wo jòkó kíákíá kẹ́kẹ́. وما ملكتني في وراء أبدا يد. Tí bá lọ dé tí mo lè ti fún mi mẹ́kẹ́ àwọn èèyàn wà. Mo ní torí yín dáná yàrá mi jù. Tí mo fẹ́ tẹ́ àwọn èèyàn lọ́rùn, mo ṣe ìṣẹ̀dá mi gẹ́gẹ́. Mo lo àlàáfíà mi jù. Mo ń sánú ara mi pàápàá. سوى يد شيخي Tí máa ní ẹ̀jọ̀gbó ẹ̀jẹ̀ tí àmì náà mú un. من على في علا قدرا. Ọlọ́run mo bẹ̀ ọ́ lóòdù méje ó gba transformer mi. Síbẹ̀ tí fẹ́ràn mi máa náà lọ. Ọ̀sà mi ìwọ náà fẹ́ẹ́ gbé wèé dé. أبدا يد. سوى يد شيخي Bàbá wa lù wá. من على في علا قدرا. Allahu Akbar. سوى يد شيخي Ọ̀rọ̀ níbi ń dàmí làwọn bá sọ̀rọ̀ ànábì. من على في علا قدرا. Tọ́lá mi ò mọ
yìí tá à ń ṣe yìí mo sọ fún ọ ní Kìsì onírú programu yìí agbọ́dọ̀ ní stand mẹ́jọ níbí Sheikh mi lè dá ní èèyàn 40 wá mi lè dá ní èèyàn 50 ìyálọ́jà Ọ̀fà tí bá ti wọ́n rí ọdún ní ilé yẹn 1000 ló dá kò gbé wá láti ilé bẹ̀rẹ̀ pé yóò tutù ojú agbo ní ti ń dà ó yẹ kára àti ọmọ tí wàá tó máa sáfù ọ̀rá ẹ̀ pé lówó ara mi tí mo fi dá sí bàbá ti láti ṣe àrò orí ni wọ́n ní ọtọ́ kiri rẹ sí. ẹ̀wá dá nǹkan dá sí ewu tí ìbá ṣe ní orí jẹ ẹlòmíì pariwo program báyìí wọ́n dàdó lọ hospital ni èmi lẹ́nu látàárọ̀ ní ìsìn. Ìmìlẹ̀ ẹ̀ná ní ìsìn. Ìmìlẹ̀ ẹ̀ná ẹ̀sọ́ fún mi. Ẹ̀yin obìnrin yẹn tí bàjẹ́ alága obìnrin ní tí kò gẹ́rẹ́ ààrẹ ní òfẹ́sẹ̀ láìsí àkọ́kọ́. Èmi ò kò tí. Èmi ò sì yẹ kí ní jẹ́ máa jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wá. Ẹ̀kọ́ ni wọ́n kò. Ṣé wọ́n mọ̀ kọ́ lóru? Ọmọ ọmọ ẹ̀kọ́. Wà á máa ń ní àrọ́fà. Wọ́n lọ kọ̀ sí ọ̀sán ni wọ́n sì di ní à. Yóò wọ́n náà pé tí o bá ní gba tẹnu mi kò ní jẹ́ débi tí wọ́n dé yìí. Muhammad bikamalihi. Kálukú ẹ̀dá ní ìpínlẹ̀ mi ẹ̀ gbé nǹkan ṣe níbí. Àmín. Ẹnìkan bí ọkọ̀ tún ọjà báyìí. Èmi tiẹ̀ sùn lọ́kọ̀ bá ń pariwo wọ́n ìjà báyìí ó sì fún mi ní 150 parts. Oníkàyà máa mú èlò nù owó tí ẹ fi ń ṣòfò. Kò mú mi lọ dálẹ̀ ìjà lẹ́jà wálé. Ó wá fi ra ìfẹ́ ànábì Muhammad. Ọ̀dùnláyìí. Ẹni ló tiẹ̀ ní kódà aṣọ tí ṣé wo èmi nìyẹn. Mo ìdá nǹkan lọ sílé àbálẹ̀ àbá kò tó bá. Wọ́n bá ní ṣéwù ààrẹ bá ẹnu gbẹ̀rẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀rọ ló fàyà síbi ṣé ìlú ọtí máa jẹ nǹkan kíkà ìwọ ọ̀kà burúkú yìí àbámu kàwá wọ́n gbọ́rọ̀ àbí wọ́n gbọ́ à ń sọjọ́ bíi common man èèyàn lásán wọ́n fi màálùú ṣe kiri tí wọ́n yí báyìí tó máa gbé ẹran rẹ̀ àwọn ń ṣe ọjọ́ bíi ànábì Muhammad ẹsẹ̀ rẹ̀ ò tó 50 ní kọ́ máa ha fún wa. Ìmọ̀ àwọn bá sọ obìnrin ní ọmọ ẹran wa tó bẹ́ẹ̀ sọjọ́ bí. Àgbo rẹ̀ ní ògùn àdùgbò sí lẹ́pẹ̀ káyìn lójú àgbo. Nàbà tẹ́lẹ̀ lọ́wọ́ àánú àwọn àlè rẹ̀. Wọ́n ń sọkún torí wọn ò tètè pé gbẹ́rẹ́ ní padà obìnrin wà gbà ló kọ̀. Jalalihi. Ẹyẹ máa wí. Wa khisalihi wa jamalihi. Ó wá ní ọmọkùnrin kan tó fẹ́ràn Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Tó o bá fẹ́ nǹkan ọ̀nà mẹ́ta ló ti hàn. Yóò hàn lọ́kàn. Ẹ̀yà òwú dáadáa. Mo ṣe dòkó yìí nísìn. Tẹ̀gbéyàwó ló ṣe lójú àgbẹ̀. Mo lè invite wa because ọkàn mi ló wà. Tó o bá ti di ojú ọ̀rọ̀ ti tẹ̀ ṣe rí ọ̀sìn ọ̀gbà rẹ̀. Nta máa rí ọsí o. Imla makanaka. Ègbò ẹ wá lè kàkàkà. Wa zamana musaliya. Òmùgbà fẹ́ràn yìí. Ẹyẹ mi ẹjọ́ bojú orí ti ń wò yìí. Dawmani alayhi wa alihi. Ẹni tí fẹ́rẹ́ bá ń tòkó sí ọlọ́kàn. Kò sí bí ó ṣe yọ tó ìbànújẹ́. Tó o bá rí báyìí, happiness ẹ̀ dín nù. Sáà mi ń bẹ lọ́kàn wá sá. Tí bá ń bẹ lọ́kàn wá kí ni wọ́n fi ànábì bàtí lọ́wọ́ rẹ̀. Tó bá wà lọ́kàn rẹ̀ tán, ẹ̀rọ ìgbésẹ̀ tẹ̀lé mi. Ẹ̀kọ́ alikọ́lù alisanu alijẹwa rẹ̀. Yóò wá hàn lórí ahọ́n rẹ̀. Sọ̀rọ̀ lẹ́nu ọ̀sẹ̀ dàgbà. Torí pé tẹ́ ẹ rí ẹnu ní ọmọ tún àti ní tó wà lọ́kàn. Ìdájọ́ kan rè bá dá ọ̀rọ̀ ẹnu lórí dá.
èyí lè pretend dáadáa tọ́wọ́ ti mú yẹn lọ bí lóde náà ilé ìpọ́jù ọ̀lẹ́ kan ọkàn rẹ̀ gbá mọ́ sọ mí fún wọn olórí ibú mi oníjọ́ sì ní ìyọrí ìwọ náà tó ọ̀gbọ́n ilẹ̀ tó ti sanwó rẹ̀ tó gbé yẹn lọ́kọ́ lọ mo tó lọ́ọ́ ṣe rí o sáré rẹ̀ wọ́n mú lọ bẹ̀ bọ́ọ̀lù bá mà sí ìpàdé tẹ́kọ̀ọ́ mà sí sọ bọ́ra ayé èmi níyìn tí o bá kú ọ̀nà tí ń parí àṣàmẹ́ntì lórí sọ fún yìí wọ́n bẹ̀ dídí ọ̀ àbára ayé kọ́ Amẹ́ríkà òdì náà lọ́dọ̀ òdì ìkùn lódì ẹ̀tọ́ ìtòjọ́ fún ọ̀tá rẹ̀ ni ó lẹ yóò mi tí o fi jẹ́ sílé ọkọ ẹ máa sọ̀rọ̀ ọkọ yín fáwọn tí o sì ní ọkọ wọ́n bá ti ń jẹ́ àbí kọ́ máa ròyìn ọkọ rẹ ó ní bàdánà lẹ́ wò orí rẹ fẹ́ ìlú wọ́n gbàgbọ́ rẹ mọ̀ rẹ káàmì ló ń jẹ rẹ. ìmùlá àmàkánàkà wà zamana musalliyan. ká sọ̀rọ̀ àbí así nínú wa. wà musalliman dawman alayhi wa alihi. ẹ kọjú sí mi bí. èmi náà kọjú sẹ́yìn náà. ṣé ẹ wá rí ọmọ ìwà ń bẹ lábẹ́ ọkùnrin òfò ọmọ ọ̀dọ́ ní ọ̀gá rẹ̀ ẹ̀jẹ̀ Ànábì Muhammad òun fẹ́ràn ní Muhammad fìdáni Rasulillahi. fìdáni Rasulillahi ummi wa ikhwati. gbogbo bí tó wà náwó báyìí wọ́n ní I love you Muhammad. wa ammi. èmi lọ́gà ní Mustapha. wa khali thumma nafsi wa maliya. bàbá lábẹ́ mi kéèyàn tó lè jèrè ní Muhammad. taqdim mahabbatihi ala nafsi wal ahli wal mal. ọ̀ tààrí fún ní Muhammad. àgọ́rọ́ wí ọ̀ tààrí ṣáájú ẹ̀mí rẹ̀ ọ̀ lè kẹ̀lé ìjà lábẹ́ tó dà ní Muhammad. wọ́n ní kí ló dán ní bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wọ́n bí àbíkẹ́ jùlọ sọ́ọ̀sì rẹ̀ ló mú sí orí jùlọ ní tó dà níbi ni. kí ló ní ń bá ká bí wàá sọ̀rọ̀ ànábì nínú òkú òní lóhùn. mo sọ fún ọmọ mi lónìí wọ́n ti débi ti pẹ́ àmọ́ bẹ́ẹ̀ dá ẹ la mo wá sùn ní ọkọ̀ níbẹ̀ yẹn. mo wá jí mo níbi ìgbà tí kò tó ànábì ìgbà tó ti dé tọ̀ tí mo gbọ́dọ̀ sún ní ọkọ̀ mọ́. kí ni wọ́n á ká tọ́lọ̀ fún mi. Allahu Akbar. fìdáni Rasulillahi ummi wa ikhwati. tí máa sọ fún ọ pé mo ti ní mo mọ ìdààmú ìwọ náà fi sí lọkọ mi náà ilé mi ní ẹ̀yìn bá ṣe sí ìjọba ìfẹ́ àlọ́bí jù àná. wa ammi wa khali thumma nafsi wa maliya. àsìkò tí mo kú ọ lọ́fà àsìkò náà kí gbogbo lórí ọ̀nà lọ́rin mọ́ ni. tó bá rẹ̀ gbọdọ̀ tó tọ́ná lójú bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi á kà sí ọ ọ̀rọ̀ náà pàgọ́ lọ ní iná reflect yìí ọ̀rọ̀ mi á dé. wa ammi wa khali thumma nafsi wa maliya. ẹlẹ́ẹ̀kejì wà ní ààrùn ọgbọ̀dọ̀ fẹ́ràn lẹ́bi ju gbogbo ọtọ nílọ ìyá rẹ bàbá rẹ ọmọ rẹ àti ìyàwó rẹ wèrè tí ń fa ẹ̀ka òtó ni tí òtó lọ bẹ ọjọ́ bí ẹni Muhammad bá a ti bọ sọ̀kòtò ni wèrè ń bọ ọjọ́ fílẹ̀ ní ẹ̀ máa lọ jẹ́ ẹ̀. ìkànnì fìdáni Rasulillahi bàbá wà sí ibi kan wọn. ummi wa ikhwati. wa ammi wa khali ẹ yìí bá wọ́n yẹ. ẹ rí bí mo ṣe wí ìbànú ní tèmi ni. tí lọ́dọ̀ bá dùn ní tèmi wí ìbànú màá wà. Yasi. How many years? Ní ọ̀gá rẹ̀ wá sọ fún mi dábàá bá bínú ní ọ̀gbọ̀dọ̀ dákọ̀ Muhammad.
Muhammad yìí lójú ọ̀gá rẹ̀ ó ní Muhammad 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 ọ̀gá rẹ̀ ni mo sọ ẹ̀jẹ̀ rẹ̀ nìtọ́ lẹ́sẹ̀ fa ìdáyẹ̀ ó sì hàn àwọn àlèkà títí wọn kìtẹ̀ ní sálọ́mù ó wá fa ìdàkà rẹ̀ báyìí ó ní wọ́n ọ̀dà yìí mo sọ kọ̀ọ̀rẹ́ ní sàárẹ̀ ànábì Muhammad ọ̀gá mo ti dúró òun á dúró lẹ́yìn ìlà ó ní tí ẹ bá tó ẹ̀ dá kọjá. ṣé ẹ rí ọkọ̀ kẹfọ́ fàdà báyìí ó ní wọ́n ọ̀dà yìí mo sọ ọ́ ní Muhammad wọn ọ̀gá ẹ̀dá ànábì kọjá ọ̀gá ní òun dúró lẹ́yìn ìlà ọ̀gá dúró fàdà yìí ó ní àní ẹ má bá mi rí èmi ò sá lọ mọ́ mo ti dúró tẹ́ ẹ bá tó ẹ kọjá. ọmọ ló dá agbóyin ayé tí ọwọ́ tí ọ wọ́n rí ọtí wọ́n mọ̀ ló kó lára rẹ̀. omi wa ikọ̀ àti. kí ni bàbá náà rù wọ́n fi nǹkan wọ́n mi ká bí tó bá ti kan tó jẹ́ lọ ti lọ. wa ammi wa khali. àbúrò bá ṣe pé ìfẹ́ níbi tí mo ní ó lẹ́tà lọ́lọ́kù. ثم نفسي وماليا. الله أكبر. الله أكبر. Bàbá ẹ tó tún nǹkan dà o tó bá ṣe dá fún sílẹ̀ tí bàbá mi sí ẹ tẹ dá àga múni kọ́ fẹ́ gbé fún yín tó bá sọ ma tó tí o dá fún náà ni kó ṣe kẹ́ẹ̀kì ìgbòho ìgbèkàlà náà ìgbòho lè bàbá tó bá nínú ẹsìn máa tẹ sososo. ولو كانت الدنيا تدوم لأهلها لكان رسول. kí wàá ló ṣẹlẹ̀ ẹ̀yin òbí pé kí ló ṣẹlẹ̀ èmi ló sọ. لكان رسول الله حيا وباقيا. ọ̀gá àwọn ọmọdé di ìlà tó fà. ìlà lásán sáré bó ṣe gbé ìlà tó dá àkọjá bẹ́ẹ̀ ọkẹ́ gbé náà ni. kò gbé ẹsẹ̀ kalẹ̀ tó 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 yẹ́yẹ́. àlébi bá dá mi kọjá. لكان رسول الله حيا وباقيا. هاديا ومعلما. محمد محمد محمد. ألا يا رسول الله كنت رجانا وكنت بنا برا. الله أكبر. أرضك جافيا وكنت رحيما هاديا ومعلما. يا عليك يوم من كان باقيا. رسول الله أمي وإخوتي وأمي ثم نفسي وماليا وأمي وخالي ثم
أحبك يا رسول الله حبا. Jọ̀wọ́ ẹ kọjú sí mi. Ẹnìkan ní lọ Mẹ́kà. Wọ́n lọ Mẹ́kà. Ìwọ́n lọ Mẹ́kà. Ìlọ Mẹ́kà. Lóúnjẹ bá tẹ́ lọ́nà. Oúnjẹ tẹ́. Kò síbi sí yà sí. Tẹ́lẹ̀ bàbá àṣòfò dáǹtì. Lọ́wọ́ jẹ́ sọ̀tẹ̀ yìí. Èmi ń gbà pé mi tún jèrè. Alhamdulillah. Ìwọ́n ká àrùn bá ti ṣẹ́gi rì. Ìmọ̀dà lẹ́nu ti dára rẹ̀. Pé ní ibi tá àrùn sì náà gbà. يقربني إلى الرحمن قربا. Bàbá lábẹ́ mi. Lóúnjẹ bá tẹ́. Ọkùnrin wọn fẹ́ sùn. Tó wá ní wọn náà. Bí ìbá tiẹ̀ ní ipá àti mo ṣe síwájú rẹ̀. Ṣé bí mo ti àṣàlátù ṣáájú? Èmi ò lájọ owó, mo dájọ Muhammad. Tí wọn náà bá dájọ Muhammad, yóò gbọ́dọ̀ kó dákẹ́. رسول الله حبا. Ọlọ́run la bí ànábì gbè mí. Bẹ́ẹ̀ni ti wà yí. Wàláhì tàlá. Bàbá mi ṣe mínísítà, ìyá mi ṣe sẹ́nitọ̀, mi ṣe ọmọ gómìnà, ṣùgbọ́n lára àfẹ́ ànábì. Kì í sáyé iná ti bá dára. أحبك يا رسول الله حبا. Èyí náà dájọ́ ọ̀nà. يقربني Wàá ṣaraf. إلى الرحمن قربا. Jọ̀wọ́ ẹ̀dá mi náà bá. Lọ́kùnrin bá sùn. Pẹ̀lú èmi. Allahu Akbar. Kò tí ì pèsè tó máa. Létọ̀ bá dé jìnnà. Ó ní ya iná rẹ̀. Níta ni ó lè mi ní Muhammad. Ṣùgbọ́n ọtí náà dá mi lájọ. Àjọ rẹ̀ dé. Jama. Sheikh Muhyideen. Mo lọ wí jèrè. ويكفيني من العقبى نجاة Ẹ ń dájọ́ náà. إلى أشياء البطام من أحبا. فآل لربي أرض من سواكم. محبتهم تربى. مكان لحبي Ẹ fẹ́ wo mí. عند الناس قلب. Ọlọ́run ní yánu rẹ̀. Ẹlẹ́mi ní yánu. Ẹ sì yóò bá lórí wa. Àwọn bí wàá mú òkèlè. Ẹ̀rọ bí sí. Ó wá fi sílẹ̀ nù. Lójú oorun. Ó kẹ̀yàjú. Ojú tó yà láì. Ó wá jẹ. Mo lọ sí bá Akẹ́mi ṣe rí ni. Bá ṣe jù báyìí lọ. Ẹ wá ní kí ni kàrámà tó wà bẹ́ẹ̀. Bí mi. Bí mi. Tó fi wá lọ Mẹ́kà tó fi dé. Oṣù mẹ́rin àbọ̀ ló lò. Kò jẹun kò mú ebi òsì pa. مكان لحبي عند الناس قلب. Dákun. Ànábì ló sọ. Olùkọ́sí ní ti tòmítì ní dá. Pé Muhammad sọ́wọ́ rẹ̀ kọ́ ti bọ̀nù. Muhammad. Tí bẹ́ẹ̀nu rẹ̀. Èmi ti ṣe nígbà. Orí ibú kò ráyè rẹ̀ lọ. فكل في هواكم سرت قلبا. فكل في هواكم سرت قلبا. فهل الحب أنتم من سواكم. فؤادي في محبتهم تربى. Wọ́n tó bá bẹ̀rẹ̀ dá ìrà wọn bì. Tẹ́mi ní bá bá wọn rìn. Wọ́n ní bọ́ọ̀lù ànábì. ويكفيني من
ركب نجاة إذا حشر الفتى مع من أحب إذا حشر الفتى مع من أحب. bàbá lábẹ́ mi ẹ̀yin ní àfáà mi àgbà síbẹ̀ kọ́ àwọn pé àfáà mi bàbá lábẹ́ mi síbẹ̀ kọ́ kí ló dé tọmọ sí òjò àwọn tó lọ mọ́ kí là ní mọ́ ó rà nǹkan náà ní àlàázìmọ̀ wà láàzìmọ̀ ànípinnu mọ́ ṣé mo lè tún yẹn balẹ̀ ànípinnu. Wọ́n fún ọ ládùúgbà ọtí ìfàmúsùn mẹ́ta wọ́n á ti gbé kúdà kò dé ọtí ìkọdún méje lẹ́nu ẹ̀. Kọ́lọ̀ tó dá ìwòlí mi ìlú olùkún ọdún tí ògbó lè di ògbó lè. Nígbà tó wọn àtàlà ayé sáré tẹ̀lé nígbà tí gbóná mọ́lẹ̀ ní kò rí. Kéèyàn tó lè débi tí lọ nínú zoom ìgbà ọ̀ takùsẹ̀ lọ́nà ọ̀nà ẹ̀ tẹ̀lé mi. Because نومة تؤتى المراد. Ó ní wọ́n tó bá ti lè sojú ọ̀rọ̀ tó gbẹ́. Ọ́ di olú rẹ̀ kù. Ó wá ní ìbá ìjọba wá ìbá tẹ̀lé Muhammad. Kọ́lá tó bá sùn ó wà lójú wá ní dúró nílé ìlú àwọn tó o bá ti ń sẹ alákàlà èèyàn kéèyàn ni ó tó o bá sẹ àtìkálò níbi kan alákàlà gbọ̀rọ̀ wá mọ́. Ọ̀ ní sí àlámọ̀ ọmọ ìlú tó ṣẹlẹ̀ ni. Because نومة تؤتى المراد. Torí gbogbo tó lè bí alákàlà àtìkálò ti kúrò wọn dà. Allah. Àwọn ẹ̀mí òkùnkùn nílé penetrate rẹ mọ́. Torí wọ́n gan ọtí fi ọlọ́run dá àyè kan ẹ̀kọ́ ànà man àwa wà man àwa ànà. والتسليم. Kódà nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ tó wù sùúrù tán wọ́n ní àá wọ́n fẹ́ fi ọlọ́run ó ní subhanaka subhani tawhiduka tawhidi wa isyanuka isyani. أنا أنت بلا شك سبحانك سبحاني توحيدك توحيدي وعصيانك عصياني. Wọ́n tún wọ́n wí ní sí yóò máa dalẹ̀ akẹ́yẹ láàmú. Àdéhùn tó mọ́jú ọlọ́run tí yẹn bá pè mí láyè kan ó di ọwọ́ rẹ̀. Tí mi ń gbà kan mú. Ó di ojú rẹ̀ tí tó bá rí ni mo rí. Ní sàálẹ̀ ńlá ó ti yẹ nà. Tó bá bẹ̀mí ń fún. Kódà tí o bá bẹ̀mí wà tó lọ gbé nìkan mọ́. Ó di ẹsẹ̀ tí mi rìn. أنا أنت بلا شك. Tó o bá tún wá gbà orin ká tó tú rẹ̀. Inú rọ̀ ayé tó rọ̀ bí ibi àyè nìkan. رأيت ربي بعين قلبي فقلت لا شك. فقلت لا شك أنت 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 حياتي. أنت حياتي وسر قلبي بحيث لا أين كنت أنت وأنفني فناي وفي فناي وفي فناي وجدت أنت. في فنائي وجدت أنت. Olúwa tí mo tẹ́ yẹ́yẹ́ tí mo kú ní ayé ìwùdó ni tí mo kú ní rírì mi mo jẹ́ tó àǹtà ibi tí mo já sí wọn mo bá pàdé. مكان لحبي عند الناس قلب Ẹ jọ فجلي. ẹ ti túra mẹ́lẹ̀ àti jẹ̀mọ́ àti kó sínú dúdú àrọ̀. فجلي في هواكم صرت قلبا. Jẹ́mọ́ ẹ̀kọ́ ọdún sí ni. Bínú sómi ní bẹ́ẹ̀. Ọ̀rọ̀ takú sẹ́nu ọ̀nà ọlọ́run. Bọ̀rọ̀ ti bá sẹ́ni náà tí ló rẹ̀. Kí ló fà? فنائم كل وقت Ọmọ mi. لا يفوز. Olùgbogbo ẹni tó bá ti lè sùn ju gbogbo àṣù lẹ́yìn àfúnṣà onídìrí tí èkú. سوى أن زاده الله الفساد. Ayé ló máa bàjẹ́ sí i. Tọ́lọ̀ bá fẹ́ ba tẹ̀yàn jẹ́ ó
bá ti lè sọ dáadáa tí ẹ bàjẹ́ nù. Kọjú síbí ọ̀sán fá ọ̀fun àmì ọkọ̀ rẹ̀ kẹgbẹ́ asúnmọ́ra ẹgbẹ́ lọ́dọ̀ ṣé tòótọ́ àbí wọ́n bá lé létí ẹni tí wọlé ó lé kó wọ́n jẹun sùn lálẹ́ wọ́n lè jẹun sà ọwọ́ yín ni ẹ̀bà ló lè máa lọ́wọ́ ìyàwó àbúrò yóò sọ torí yóò jì ọdún sọfá ọfíìbá débi orí ibu ẹni bolo bá dé ìyàwó rẹ wá ń kọ́ lẹ́gbẹ̀ẹ́ lórí ó ní máa sọ̀rọ̀ lọ́kùn ní jí ọjì kú ayé rẹ má bàjẹ́. Fa iná sálíbà. Jẹ̀mọ́ obìnrin fún wa kọ́ọ̀lù wákàtí kálẹ̀gbẹ̀ẹ́ rẹ̀ yọ̀tọ̀ adé máa sọ̀rọ̀ lọ́kùn ní jí. Bàbá àta ilé ìgbòho kúrò ní kíní ń sí ọ. Fa iná sálíbà. Ẹ̀dá kò kẹ́rẹ́ àìsàn àkókò rẹ̀. Tẹ̀lé mi. Tẹ̀lé mi. Ìwọ ọkùnrin tó lè sùn jù ọ̀ lè gbó lórí ilé. Ìyàwó rẹ̀ kàn sí àrìn lọ rẹ̀ ọ̀sẹ̀ rú rẹ̀. Kí ni ń kàn lòrùn? Mo láyé rẹ̀ dáadé. Gbèsè bàbá rẹ̀ ọtí ìsàn tiẹ̀ tó ti jẹ́ tó kùn. Ẹni kí n gbèsè bàbá rẹ̀. Bàbá rẹ̀ ní family house tó ti kú. Wọ́n tó jọ gbẹ fún ọmọ wọn wó wọn lórí. Gbèsè bàbá rẹ̀ tiẹ̀ tó kùn lọ. Yánú ń kùn lọ. Wọ́n torí bẹ́ẹ̀dì rí sáwọ̀. Ìwò nǹkan ti yá wọn lórí. Àsúyẹ kí wọ́n sẹ gbèsè bàbá rẹ̀ kó tún wá bá ọmọ tí pọ̀ sọ́tì. Ẹ̀yin ò ní bá gbèsè lẹ̀ orí mi ni ó ti kú. Tẹ̀síbá mi lè sèyí. Iná sálíbà lámìyá fún alíkà shay'an. Gbogbo ilé iṣẹ́ ìtànà kọ̀ọ̀dà bàbá wọn ti sẹ́ gbèsè kalẹ̀ kó tó máa rìn. Àwọn ọmọdé ọmọ mi wọ́n máa sìn ní. Wọ́n ti sẹ́ gbèsè kalẹ̀. Kọ́pẹ́ náà wọ́n tẹ́ bá gbèsè lẹ̀ ní wọlé fún ọ̀kẹ́ tó ikú. Bẹ́ẹ̀ wá bá ẹsẹ̀ adíyá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹsẹ̀ adíyá tẹ́tí ẹ wá nù kí ni ẹ ní kó kápá tí ń ṣe lẹ̀ bàbá kan ló ti parí assignment gbogbo lọ. Ìwọ wá ń sùn bí wèrè gbèsè bàbá rẹ bẹ́ẹ̀ lẹ̀ ọmọ rẹ tó jẹ kalẹ̀ fọmọ gbèsè ní tẹ́lẹ̀ rà yìí peter fún àkírí àlẹ̀. Mo máa ní màmú ọ̀fà tí ẹ pọ̀ èmi tẹ́tí palẹ̀ mọ́ kí n tó dé. Mo sì sí mi ìbílẹ̀ ìsọ̀lẹ̀ nǹkan bá ti ń rà lọ. Ìdá àyè ọ̀dútà lẹ́yìnlá. Olùwọ̀tọ̀ bá ti lè jí lóru sáàgbó rẹ bọ̀ wọ́n pa ọtí wọ́n yí ọtí wọ́n ti ọtí títí. Ìdá àyè ọ̀dútà. Tọ́ bá ti lè jí lóru. Lẹ́yìnlá ní ìyí ti ha dá. Kéèyàn jí lóru tún mọ́ oríṣiríṣi o. Ẹlòmíràn jí ní jí òfò. Yóò dà fún yín. Yóò wá gbé sórí fóònù. Ààrẹ máa ṣe gbèrè. Ń wo fíìmù òṣìṣẹ́ síbi kan. Yóò kẹ́ bóòlù ìṣẹ̀lẹ̀. Kíyàwó kọ́ ọmọ kúrò nílẹ̀ kó má yẹ ju ọmọ tó bí. Jẹ̀mọ́ wo fíìmù ọ̀kan lóru. Àwọn tó dá àwọn tá lẹ̀ ń wò. Sáyé lè wọ̀ ládùúgbò yìí. Ọ̀gbádùgbò yóò wọ̀ ọ̀tí ẹ̀ bàjẹ́. Wọ́n ní wọ́n fọ́ọ̀tì fún àyàn lórí fóònù lórí íńtánẹ́ẹ̀tì wọ́n dìbò fún yàn ní wọ́n tá díẹ̀ lẹ́yìn ò lè dìbò fún ọ. Wọ́n dàgbà ló làwọn ò ní pè tí ẹ jì dá. Àyà náà iná. Ẹ̀yin wèrè ẹ̀ tún pọnmi ní kànga ẹ̀ lọ́dà sókun. Àyà náà iná fi lẹ́yìn. Olùkọ́ tó máa sùn lóru. Dúnà tahajjud. Tọ́ọ̀ lè yẹn náà fi dà tọ́ọ̀ lè gbóra mọ́lẹ̀ fọ́lọ́. Fàfi laylatin waqtun.
àsìkò kan pẹ̀lú. iná ìjábàtì. àbí tó bá tọrọ ní nígbà. tó bá tọrọ ní onígbà. níbi ní kúmi lẹ́yìn ilà kọ̀ọ̀lọ̀ yá. ló à ń sàwọ́ àbí àwọn gbósùlùmù wọ̀nyílà àwọn zílẹ̀ àlẹ́ yìí. ورتل القرآن ترتيلا. Someone communicate. Gẹ́gẹ́ mi ò kàwé. Mo yí èpo mú fún tí. Ẹ kò ìrọ̀sẹ̀ra. Òwò àwọn ọ̀rẹ́ ṣe ètò náà. أيا نائما في الليل دون تهجد ففي ليلة وقت لنيل إجابة. Yàsí àwọn arékìlì ò já bá àwọn tó bí a. Ìjábá wọn. Tí bá ti kẹ́yìn ọ̀dà ni. Àkọ́kọ́ ń bẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀. Ó ní adáàfù. Àwọn èèyàn ti lé. Àwọn èèyàn ti lẹ́. Ẹni tó lè kí ẹsẹ̀ lẹ́sẹ̀ wákàtí kan ti bẹ́ẹ̀ tán láyé ní ìsìn. Ìsìn ìtàn láyé. Yóò nà ẹsẹ̀ sọ́tọ̀ ni. Bẹ́ẹ̀ni kó a máa nà papọ̀. Wọ́n ní láìláà yóò mú nílò. Gbọ̀tí báyìí wà nù. Sẹ́ni tó gun màkàrọ̀ nù. متى ترتقي إذ أنت في الليل نائم. Ó mú nílò. قم الليل. Lọ́tọ̀. Ẹ̀yin ìyàwó nílà. Sí dámi lò. Ẹ má jẹ́ alẹ̀. Ẹ̀yin omi. Rọ́ọ̀bì àti ẹ̀rọ yíyà. Mo ní tí wọ́n kọ́ ni. Lọ́gọ́ bàbá àgùn. Bó o ní ti wí. يا حبيب القلوب من لي سواك ارحمني يوم مذنبا قد أتاك. Gbogbo òróró ìmọ̀ ẹ̀rẹ́ fi àràkà 500 sálámà 250. Nígbà tí ṣe bá gbọ́ yóò yẹn fi àràkà 1000 sálámà 500. Kí ló tún wá? Ẹ̀dá tí bá ti ka mẹ́ta mi. Ebi ṣe wò á mi ò ní ẹ̀yìn sọ̀ lẹ́nu. Bàbá mi náà fẹ́ bá ṣe lọ́yà ìfẹ́ bá ṣe ìdágbọ́dá kó lẹ́yìn ti pọ̀. Nínú ìjẹ́ mi gbóra mọ́lẹ̀ tó bá lò láyé àgbàlagbà ni ó. Children years lọ́dún tí ẹ fẹ́ lọ Mẹ́kà. Ilé tí wọ́n ń gbé tí ẹ bá ń lẹsẹ̀ báyìí. Wọ́n wà lórí ẹsẹ̀ wọ́n wà níta. Ẹnìkan náà fẹ́ tó bá abáyé máa tó kọ́ ọgbọ́dọ̀ tó kọ́ kó o lọ wí jèrè. متى ترتقي إذا أنت في الليل نائم. قم الليل هذا في الكتاب إشارتي. Afasco. Mọ́tò níta. Mọ́tò yóò mọ́tò fún ọ. Àmín. Sọ́ọ̀tì ìjòkó táwọn afáàná. Ìwọ̀n gbé àwọn dos alphas. Àlejò jẹnu wà. Ẹni tí ò já jẹ bẹ kọ́ sọ̀rọ̀ dà. Ẹ máa lọ jẹ ẹgbẹ́ sọ̀rọ̀ yìí. Pẹ̀lú ẹ̀bẹ̀. Ó rọkọ̀ 2 million. Àwọn mú ọkọ̀ rẹ̀. Ó fi 1.8 gbà. Jẹ̀mọ́ ìdábọ̀lẹ̀ mọ́. Ìmúlò nípa tẹ́ sọ̀rọ̀ wọn. Laziness, ọ̀lẹ, àtìlẹ, alẹ, ayọ̀ lè mú tẹ̀sùn àwọn fún wákàtí kan lọ́wọ́. Gbàdúrà àbá ti adé nísìn, wọ́n fẹ́ lọ tẹ̀sùn àdá, àwọn ọmọ káńtà wa. Ẹ má sọ tẹ̀sùn àná. Òrò ojú gbogbo ẹ. Àwọn tó bí àwọn sin ẹlẹ́gbẹ̀rún, ẹ̀yìn gùn ní ìjọba.
àwọn ọ̀fà fún abalẹ̀ àwọn náà tó sẹ́gun kí ló ń ṣe é dábìlì ọmọ mi. متى ترتقي إذ أنت في الليل نائم قم الليل هذا في الكتاب إشارتي. الكسل òròjú wọn lè rẹ fún ara ká 20 sálámà mẹ́wàá ó ní méjì náà ti pé ọtí ìdí màkàmà rẹ ó yẹ kọ́ ní ẹ̀dùn iye rẹ ni àràbá tí mo kọ́ sí láyé tí mo ti wà lọ́dọ̀ ọdún náà very very mo ti mọ́kà dé oṣù méjì March April May June oṣù kẹrin ni mo ti mọ́ Ọ̀fà kí wọ́n á fẹ́ lò wọ́n bá ní ayé méje wọ́n á yí 70 ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó lé mi ṣẹ̀ṣẹ̀ ń lò wọ̀ ṣé èmi rẹ̀ ṣe mi. mo ní tí ìdí màkàmà kí n ṣe nǹkan mẹ́wàá kọ́ náà fún mi ní 1 million. mo fẹ́ ṣe méje àkọ́kọ́ nǹkan náà fi bẹ̀rẹ̀ nínú mo tún méje ní ikùn èyí ẹ̀ máa bó bá ṣe máa ní wọ́n ní káwọn ọmọ ṣàlẹ̀ yìí ọ̀kan ó dípò ṣe wa ogún ọdún ìgbà náà wà lẹ́yìn ọ̀kan lọ́wọ́ wọ́tọ́ ti kíìsì omi olómi tó náà ti ṣépè nínú rẹ̀ ṣé bí ẹnu àwọn sì wà lẹ́nu tiẹ̀ ìwọ́tẹ́nu rẹ̀ rùn lọ́dọ̀ lọ. ó yẹ kọ́ bí tiẹ̀ kó ní ní kó lè bá a ṣe nílé àwọn tó lọ. إجهاد ولا تكسل. jama ti rí bí láti ṣe mistake àbí. àwọn ṣé òjò ewu ẹyọ kan ẹ̀gbọ́ tó ká náà kò fún ọ wọ́n ti wí ẹ̀mọ yé yàrá wọ́n tó wí ẹyọ kan dà. tìta lẹ́yìn wò tí yàrá náà fi gbé tìta. إجهاد ولا تكسل ولا تك غافلا فندامة لعقبال من يتكاسل. bí tẹ́mi ló ti sàdúrà tẹ́lẹ̀ ọ̀dà rẹ̀ yára ní kéto ni. mo béèrè mọ́. àlìyá ọ̀sùn kéèyàn máa já kan pàdé àwọn olè gbà. èmi ò já kan. mo gbà pàdé àmì gbà. mo ti ìgbàgbọ́ ti ṣe é. bẹ́ẹ̀ bá ti lè já kan yóò lẹ̀. ẹ̀ tó bá wà ó fò yóò rí bẹ́ẹ̀ yóò tún jíwò rí àyà hílẹ̀mọ̀ láyà hílẹ̀mọ̀ tó bá ti lẹ́nu ẹja kẹ́kẹ́ ní. ayé ṣe ògé ń ṣe rẹ̀ ìwọ tó ọba já kan àwọn ìgbà máa ṣàdá mẹ́ta àwọn ìlébi tí ohun rẹ̀ bá ti pọ̀ mẹ́ta sí láàrú ọlọ́run kó bá fi lé tàwọn tó lọ bá. Àmín. kó wọlé àṣepamọ́ wọn kó wá fún wa ní àgbàríkà rẹ̀. ìṣẹ̀lẹ̀ òde mẹ́ta náà ni. àkọ́kọ́ nù tó bá wù ọmọ ṣeré o tó bá wù ọ ṣeré wọ́n ti sílẹ̀kùn ní ìṣẹ̀lẹ̀ tó abẹ́ tọrọ kan bẹ́ẹ̀ ni sílẹ̀kùn wíìkì. Àbí Ọlọ́run mẹ́tì ògbẹ̀rẹ̀ mẹ́tì òní sórí rẹ̀. mẹ́tì òní sórí rẹ̀. ọ̀tún lè ṣe àmì. Ọ̀gbọ́n lè sàmì. wú ẹ̀rọ kan sí i. رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله. ọlọ́pàá bá a ṣe mọ́. Ọlọ́pàá bá a ṣe máa. a lè sọ tó bọ́ sí tó.
àdìsí wọn tó bọ̀ sí tó. bẹ́ẹ̀ yọ bí orí kò rí ọ̀sìn. èrè ọ̀sìn. sáyọ̀nù sí a. sáyọ̀nù sí a. ṣé fọlọ ha. ṣé wàá akọni wà ha. tẹ́ ẹ pẹ̀lú oríire. tẹ́ ẹ pẹ̀lú oríire yìí. àwa àti yín. àwa pẹ̀lú yín. mẹ́jà fèyí ìdágbére fáyé. mẹ́jà fèyí ìdágbére fáyé. ọ̀sàmí. ọ̀sàmí. Àmín. Sami. Bàbá tó fi dágbére fáyé. Ọlọ́mọdé ó bàjẹ́ o. Àmín. Olùkọ́ pọ́jẹ́tì kọ̀mpútà bẹ́ẹ̀ ṣe. kọ̀mpútà bẹ́ẹ̀ ṣe. Mọ́sálásí kọ̀lẹ̀. mọ́sálásí kọ̀lẹ̀. Ilé kéwù mi. ilé kéwù mi. Wọ́n gbìyànjú sàárín púpọ̀. Àáfà máa tẹ̀lé ni. Dawlatul Islamiyya olófin ṣe. Gbogbo tẹ́ fi ẹ̀mí àwòrán sí bí Ọlọ́run ó fọ́ jáde. Ẹ̀sìn àmì. Níjọ́ tàbá kọ́mítì mọ́sálásí wọn ní fi ṣe mẹ́móríà yín. Nígbà tí àárín parí lójú ayé tàwa kọ́tẹ̀ ẹ̀jẹ̀ gbókun rẹ̀ sí kí wọ́n jẹ́ mẹ́móríà rẹ̀. Àwọn ayé la jọ kọ́míṣà rẹ̀. Àmín. Àwọn àjọ ló pẹ́.